Ọọ̀ni Ọọ̀ni olórí aládé gbogbo tí Olúgbọ́n bá jíire àgúngúnlá tí Arẹ̀sà bá jíire àgúngúntẹ̀tẹ̀ tí olórí aládé bá jíire àbùṣébùṣe. Orúkọ mi ni ọmọọba Oyèníyà Adéníyì Stephen Kàkàkí Ọọ̀ni olórí aládé gbogbo òtìtì arìnkílẹ̀mí ọ̀súnmọ́lẹ̀súnmọ́ení ọ̀kúnmọ́ lósùnkúnmọ́ láta òòṣà tí gbogbo irúnmọlẹ̀ ń fobì kàn àlàká ọmọ àpáàrà. Kábíyèsí o. Ẹ ṣé. Kàkàkí ó jẹ́ ohun tí wọ́n máa ń lò nígbà ìwáṣẹ̀ láti fi jí olórí aládé gbogbo ní ìdájí nígbà tí ọ̀yẹ̀ ò tí ì là rárá, nígbà tí a tí ì máa ríra wa rárá. Ó jẹ́ ohun tí wọ́n máa fi ń jí kábíyèsí Ọọ̀ni dìde lórí ìhà wọn. Ó tún wá jẹ́ ohun tí wọ́n máa ń fi buyì kún kábíyèsí Ọọ̀ni olórí aládé gbogbo níbi ẹ̀yẹ, níbikíbi, gbogbo ibi tí bàbá wa Ọọ̀ni bá ti tẹ̀ tán bá ti ń lọ, nítorí pé olúgbayì ni bàbá wa, wọ́n máa ń gbayì káàkiri ni. So Kàkàkí yìí ó jẹ́ ohun tí ó máa ń fi jẹ́ kí ọba gbayì ní àwùjọ pé ọba ńlá ló ń bọ̀, olórí aládé ló ń bọ̀, ọba tó ń gbàdọ̀bálẹ̀ ọba òun ló ń bọ̀. So ó máa ń jẹ́ kí ó máa ń jẹ́ olùlànà nínú agbo tí gbogbo èrò bá wà. Tí a bá fọn Kàkàkí yìí, gbogbo àwọn èèyàn tó bá wà níbẹ̀ wọ́n á ní ọba ńlá kan ló ń bọ̀ yẹn. Fèrè yìí, Kàkàkí yìí, òun ni a fi máa ń ṣe bẹ́ẹ̀ tó máa ń buyì kún Ọ̀ọ̀nìrìṣà lórí aládé gbogbo. Ó ti tó ọdún mẹ́ta báyìí tí mo ti ń bá kábíyèsí ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì tí mo ti ń bá wọn rìn, tí mo ti ń bá wọn jáde gẹ́gẹ́ bí Kàkàkí Ọ̀ọ̀nìrìṣà. Ó jẹ́ ohun ìwúrí fún mi láti wà pẹ̀lú olórí aládé gbogbo kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà. Tán bá ti ní òde ti yá, inú mi á dùn, ẹrù mi pápàpá mo ti gbé, òde yá nìyẹn. Ó ń jẹ́ ohun ìwúrí fún mi pé mò ń ṣiṣẹ́ pẹ̀lú kábíyèsí olórí aládé ní gbogbo ilẹ̀kílẹ̀, òkè lẹ́yìn gbogbo ọmọ Yorùbá. Olúgbayì ni bàbá wa, wọ́n dẹ̀ máa gbayì lọ ni. So ó máa ń jẹ́ ohun ìwúrí fún mi láti máa lo Kàkàkí mi láti máa fi kí Ọ̀ọ̀nìrìṣà lójoojúmọ́ àti ní gbogbo àsìkò. Tí n bá fẹ́ fọn Kàkàkí yìí báyìí, máa gbé sẹ́nu báyìí ni, a dẹ̀ máa fọ́n. Tí a bá ti ń fi inú fọn ni Kàkàkí máa ń gbé jáde. Màá ní Ọọ̀ni Ọọ̀ni olórí aládé gbogbo tí Olúgbọ́n bá jíire àgúngúnlá tí Arẹ̀sà bá jíire àgúngúntẹ̀tẹ̀ tí olórí aládé bá jíire àbùṣébùṣe. Ọ̀ọ̀nìrìṣà òtìtì arìnkílẹ̀mí ọ̀súnmọ́lẹ̀súnmọ́ení ọ̀kúnmọ́ lósùnkúnmọ́ láta òòṣà tí gbogbo irúnmọlẹ̀ tó ń fobì kàn òkè lẹ́yìn mọ̀ rẹ̀ àgbádà. Àjàláyé tìhín àjà lọ́run ọ̀yọ́mọ lóko làlà sọnù ẹ̀ẹ̀kùn
aláṣẹ òrìṣà àjíkíèdè Ọ̀ọ̀ni Inágorí Ilé-Ìfẹ́jú bàbá Adéọlá àlàká ló nílé àlàká ló lóko ọmọ Ògún kọrọbítí kọrọbítí ọmọ Ògún kọrọbìtì kọrọbìtì ọmọ fọsọfọsọ kọ́mọ ẹlòmíín fèérú fọ̀ Ọ̀ọ̀nìrìṣà atáyé rọ bí agogo òkè lẹ́yìn mọ̀rẹ̀ ọmọ ọlọ́gbẹ́ ńlá Ọ̀ọ̀nìrìṣà ọmọ mọlẹ̀mọlẹ̀ ọmọ gbogbo ẹbọra bí mo ṣe fọ́n yẹn mi ò fẹ́ pariwo ẹ̀ sókè ní bá ṣe máa ń fọ́n nìyẹn àwa fọ́n tó máa milẹ̀ tí gbogbo èèyàn máa gbọ́ ohun tí mo fọ́n ẹni tó bá ní etí fèrè á mọ ìtumọ̀ ohun tí mo fọ́n yẹn mo ní Ọ̀ọ̀ni olórí aládé gbogbo òtìtì arìn kílẹ̀mì ṣùgbọ́n nítorí ibi tá a wà kò jẹ́ kí n lè fọ́n gan-an sókè so ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi tí Ọlọ́run tó sì ràn mí lọ́wọ́ dé pẹ̀lú oore ọ̀fẹ́ tí mo ń rí jẹ láti ọ̀dọ̀ kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà tí mo dẹ̀ mọ̀ yí pé ó sì kù kábíyèsí o ó sì kù ní ìbọn ń ró tí mo mọ̀ wípé ó ti ṣeé ṣe torí pé mi ò tí bá bàbá lọ òkè òkun rí mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà èmi náà rí àǹfààní náà jẹ pẹ̀lú kàkà kí Ọọ̀ni àgbédé òkè òkun tí bàbá náà bá ti ń lọ màá lè máa fọ́n níwájú kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà pé kàkà kí táwọn òyìnbó àti aláwọ̀ dúdú àti aláwọ̀ funfun àtàwọn húkúhùkú tán ti ń wò lórí rédíò tán ti ń wò lórí tẹlifíṣàn tán ti ń wò ní Instagram YouTube wọ́n á lè rí live and direct lókè òkun mo mọ̀ wípé ó ti ṣeé ṣe kábíyèsí aláṣẹ Ọ̀ọ̀nìrìṣà ọba Babátúndé ẹni ìtàn Àkàndé Ògúnwùsì Ọ̀lẹ́wàlówó ìtí ọmọ rúmọlẹ̀ ẹ̀ẹ̀kùn àlàkà ọmọ àpáàrà kábíyèsí o.